torí orí létí ló ṣe jọba ara wọn ọ̀rọ̀ yá lára ọmọ kò sóhun tí a lè fi wé parental caring yóò lágbára tèmi máa yìn lọ. ọkàn ní ìfẹ́ wà ó ìfẹ́ ojú ọ̀pá ó dá dúró àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. ọkàn ní ìfẹ́ wà ó ìfẹ́ ojú ọ̀pá ó dá dúró àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. owó ẹranko pẹ́ lẹ́nu òun fọ̀nà fún ni ò jẹ́ o. agẹ́ṣin sọ pakọ̀ ayọ̀ lóyọ̀ wúrà mi máa yè lọ o. tóró ni màmá ò mẹ́bí tèmi máa yè kú o. ọkàn ní ìfẹ́ wà o ìfẹ́ ojú ọ̀pá ó dá dúró àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. ọkàn ní ìfẹ́ wà o ìfẹ́ ojú ọ̀pá ó dá dúró àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. ọ̀rọ̀ lọ́hùn ẹ̀ẹ́dẹ́ nínú ire níbí mi ẹni tàrí mọ̀ nígbà mìíràn lókun fa ìwà tí à ń wò àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. ọkàn ní ìfẹ́ wà o ìfẹ́ ojú ọ̀pá ó dá dúró àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. ọkàn ní ìfẹ́ wà o ìfẹ́ ojú ọ̀pá ó dá dúró àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. ọkàn ní ìfẹ́ wà o ìfẹ́ ojú ọ̀pá ó dá dúró àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. ọkàn ní ìfẹ́ wà o ìfẹ́ ojú ọ̀pá ó dá dúró àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. ọkàn ní ìfẹ́ wà o ìfẹ́ ojú ọ̀pá ó dá dúró àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. ọkàn ní ìfẹ́ wà o ìfẹ́ ojú ọ̀pá ó dá dúró àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi yára mi àbọ̀ wá o. Alaikum. Wa alaikum salam. Hey. Adenos. Oh. Mommy, welcome. Káàbọ̀. Farouk, oh yeah, to your room. Go. Okay, Daddy. Sorry. Gbémi, àbúrò mi ni. Malik, Gbémi. Ẹ káàsán. Ẹ káàsán. Malik tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ ni. Yeah. Malik, at least you can see. I'm Ben. I'm sorry. Yeah, baby. I can take you around the house, okay? Okay, dear. ọ̀rọ̀ lọ́hùn ẹ̀ẹ́dẹ́ nínú ire níbí mi ẹni tàrí mọ̀ nígbà mìíràn lókun fa ìwà tí à ń wò àṣẹ̀dá ti dá wa ní méjì méjì àwòrán ìfẹ́ mi Kò lè kí n ṣàǹtí àmì láti. Kò possible kí èèyàn jọra wọn báyìí náà. Láì ṣe ìbejì. No. Ìbejì ni lady máa jẹ́. No, I can't do this. Bẹ́misọ́lá. Yes. Ṣé o observe nǹkan tó ṣẹlẹ̀ ní living room lẹ́ẹ̀kan yẹn? Ó yé mi náà lẹ́nu. I mean, I was kind of confused. Tí mo ṣe ń pe mommy. Please sit down.
ọ̀rọ̀ yìí ti fẹ́ máa dàrú mọ́ mi lójú o. Lóòótọ́ ni pé èmi ni mo wà nínú picture yìí. Ṣùgbọ́n mi ò wọ aṣọ báyìí rí. Mi ò dẹ̀ fìgbà kankan lo ìjáàbù rí. Picture ìyàwó mi nìyẹn tó kú láìpẹ́ yìí. She died 6 months ago. Aminat, tí bá fẹ́ wá sílé ayé nígbà ìgbà, tí bá padà wálé ayé yìí, tí bá fẹ́ fẹ́yàwó, òun ni mo gbàdúrà kí Ọlọ́run bá gbé pàdé mi. She was a very wonderful woman. Baby Sala. Nígbà tí mo rí ẹ, mo nígbàgbọ́ gidigidi gan pé Aminat tó kú. Ó kọ̀ padà lọ change orúkọ ni. Ìwọ l'Aminat. Aminat ní Gbémisọ́lá. Mo lẹ́bẹ̀kún tí mo fẹ́ bẹ̀. Wá rí pé nígbà tó wọlé, ọmọ mi fò mọ́ ẹ. Mo sọ fún ẹ pé mọ́mì wà ọkàn. Nítorí pé irọ́ tá pa fún ni pé mọ́mì ẹ travel ni. I see my wife in you, and the poor boy sees his mother in you as well. Mo fẹ́ bẹ́ẹ̀ ni, jọ. Gbogbo nǹkan ẹ tó dá pátápátá láyé yóò ní dìbànújẹ́. Ó ní ṣìṣe, Ọlọ́run ní pa ẹlẹ́kùn. Ayọ̀ ẹ kò ní dòbò. I want the boy to wake up and see you as his mother. And I want you to be my wife. Ẹ wò, ẹ̀yin náà kú mọ̀ pé àánú èèyàn kì í pẹ́ ṣe mí o. Ẹ wò, as at right now báyìí ṣe ẹ̀rù tí ń bà mí láti lu bọ̀bọ́ yẹn ní jìbìtì fẹ́ o. Will you shut up? Mo tó ṣe sọ̀rọ̀ bí òpònú, ó sì bẹ́ fún ẹni. Ṣé o gbọ́ nǹkan tó sọ ni? Èrò ń ba ìwọ láti lùyọ̀ ní jìbìtì. Láti lùyọ̀ ní jìbìtì ìfẹ́ lọ́nà tá a fẹ́ gbowó jáde lọ́wọ́ ẹ̀. You dey mad. Ṣọ́kùn mo lè fọ́ ẹtí gẹ̀. Bayo. No, Bayo. She dey vex me. Ní sùúrù. Mo ṣáà mọ̀ pé obìnrin ni gbé mi. Tóbìnrin náà dẹ̀ ṣe máa kọ́ àt láti lè nìyẹn. Sí ìgbé mi. Ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ nípa èyí o. Ó dájú ló bí owó. Ibi tó bá dẹ̀ lè, a máa bá kíkanjú. You need to act like a man. Kí ló ń ṣe ẹ́? That's the point. Wo jẹ́ kí n sọ kí n kọ fún ẹ. Jẹ́ kí n sọ fún ẹ. Sórí máa yẹ tó sọ pé òun fẹ́ fẹ́ yìí. Òun láti ṣe wedding yẹn pẹ̀lú ẹ̀. Sórí tó bá ṣe wedding yẹn pẹ̀lú ẹ̀ tán, ìgbà yẹn gangan ni game tá à ń play. Lóye ṣe máa dùn play fún wa. Of course. Kó jẹ́ ká gbẹ gbogbo nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Má ṣe bí òde náà. Ẹ wò, I understand you now. I dey feel you now. But I dey fear. Na ẹ̀rù ń bà mí. Ẹ̀rù ń bà mí o. Gbẹ̀mí, ìyẹn ló easy jù. Sí. Gbẹ̀mísọ́lá, Gbẹ̀mí, má bẹ̀rù, kò sí nǹkan tó máa ṣe é. Ṣọ́ra àtúnwò yìí, àwa wà lẹ́yìn ẹbí ké. Ṣórí tó bá fẹ́ fall back báyìí, àwa làá máa wà lẹ́yìn tá a máa dá ẹ padà. Please, do it the right way. Okay? Oh, baby. Just a second. Oh, that's my baby. Please, we can't afford to mess up. Nísùúrù, o dẹ̀ ṣọ́ pé wọ́n kọ́ ló wà ní picture. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣó ti rí, ìjọ́ sì mi gan rí picture yìí, ẹ̀rù bà mí, ẹ̀rù bà mí. Ṣùgbọ́n mo rántí kọ̀ọ̀kan jọ náà lọ pé mi ì lò jáàbù rí débi pé mo fẹ́ wo mọ́ṣáláṣí kírun.
ó ṣàmọ̀ pé mi kì í ṣe mùsùlùmí. Ó dẹ̀ ti bímọ sí ẹ̀. Bí a tún ìní ẹ tí wọ́n sọ fún mi. Báwo ló ṣe ń sọ? Ṣó as a matter of fact, nígbà tí màá délé, mo sì mú ọkọ pé mo bí wọn pé mọ́mì, ṣé ìbejì lọmọ tẹ bí ni? Ó ní no, ẹyọ kan péré lọ́wọ́ bí. But this resemblance is much. Ṣorí ọ̀rẹ́ mi, ṣorí gbogbo èyí tó ń sọ yìí, kékeré ni nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ṣòtìrí nígbà tí ọmọ bàbá ẹ̀ máa ọkọ rí mi báyìí, níṣẹ́ ló fò mọ́ mi tó ń pariwo mọ́mì. I was so scared mọ́ ọ̀pá mọ́mì, mi ò bímọ rí náà. Ṣùgbọ́n nígbà tí bàbá wọn náà tó máa wọlé wá bá mi sọ̀rọ̀, níṣẹ́ ló bẹ̀ sí pé mi pé kí n wá fẹ́ wọn, kí n ṣáà fẹ́ wọn, at least nígbà tí ẹ̀rọ títí ẹ̀ kí n ro tó mọ wọn tó pè mí ní mọ́mì. Ṣòtìrí èyí tó tiẹ̀ wá ṣe kinní jù fún mi báyìí ni pé mo kàn fojú jẹkun ni o. Mi lè ṣèyàn kankan ní jàǹbá. Meaning what? Mi lè hurt anybody. O boy, mi ò lè fẹ́ o. Mi lè fẹ́. Ó dẹ̀ lè dárò. A lè sọ. Kí n dárò. Ó ṣe máa ní kí n dárò. Ó ṣàmọ nǹkan tó wà láàrin mi àti Báyọ̀. I love Báyọ̀ and I can't leave him. Yeah. So what do you intend to do? Èmi ò mọ̀. Mo fẹ́ láti wà pẹ̀lú Báyọ̀ mi jẹ́ kó kú dúró sáyà kó máa tọ́jú ọmọ ẹ̀ níbẹ̀. Mi lè fẹ́ o. Why can't you tell him once and for all pé ó ṣe so that ó máa lè fi òpè síbòmí because ó máa ṣe o. Ọmọ tí wọ́n sọ fún yẹn sìn, I'm not sure pé ọmọ yẹn mọ̀ pé màmá òun ti kú. Èmi ò wá lè mọ ìmọ̀ kankan nípa yẹn. Ṣùgbọ́n débí ọ̀rọ̀ mi ti tèmi ní pé èmi ò lè fẹ́. Mi lè fẹ́ rárá ni. Ẹ kú kalẹ̀. Ẹ̀rọ aṣáájú ló tó arákùnrin lọ jíjẹ́ ẹ̀pọ̀lẹ̀. Yes sir. Hello. Yeah, Daddy. Khalid ọkọ mi ti máa sọ̀rọ̀ ẹ̀fọ́ yín ni. Khalid. Ẹ̀rọ aṣá. Pẹ̀lẹ́ báwo ni? Yes sir. Gbogbo lé ń kọ́. Àdúpẹ́ fọlọ́run, àlàáfíà la wà. Ṣé àlàáfíà lèmi náà bá yín sá? Àsìkàsí àlàáfíà la wà. Àlàáfíà la wà. Pẹ̀lẹ́. Ọmọ ìlú wo ni ẹ́ àti pé irú iṣẹ́ wo gan ló ń ṣe? Ọmọ Ìlọrin ni mí sà. Pẹ̀lú ògo Ọlọ́run, èmi dẹ̀ ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Junjun's Investment. Pẹ̀lẹ́. Dádì wa. Ẹ jọ̀ọ́ ṣé lè gbà mí láyè kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ Mr. Khalid. Ẹ tún béèrè bá ti ń ṣe ọ̀rọ̀ ẹnìkan. Ẹ ṣé. Mr. Khalid. Yes ma. Ẹ jọ̀ọ́ ṣé ẹ ti níyàwó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ọmọkùnrin ò lè dàgbà bí yín báyìí kó má tí ì ní obìnrin kankan tó ń fẹ́. Ó tọ́ lẹ sọ ma, mo ti níyàwó rí, ó dẹ̀ ti bímọ ọkùnrin kan fún mi rí, àmọ́ ìyàwó mi ìgbà yẹn náà ti jẹ́ Ọlọ́run ọba nípè. Ọlọ́run àforíjì wọn. Àmín ya Allah, àmín ya Allah. Ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ mọ́, Ọlọ́run á bu erùpẹ̀ burúkú kúrò lójú ẹ̀. Àmín ya Allah. Ẹ pẹ̀lẹ́. So kí wá ní plans tó ní fún ọmọ wa báyìí? Ní agbára Ọlọ́run ọba pẹ̀lú àtìlẹ́yìn tí mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà ní sá. Ó ti tán. Lóhun ṣe àdúrà tí mò ń gbà náà nìyẹn. Kọ́mọ mi rí bí resẹ́rù sí, Ọlọ́run á dẹ̀ ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ́kalẹ́. Ṣé rí ẹ̀yìn mi, ó ní máa bá yín fi pọn ìbejì. Abẹ́ bẹ́ẹ̀dì yín gan ni máa máa sùn. Mọ́mì. Báwo kí ló fi dé? Kí ló tó ń ṣe báyìí náà? A ti gbọ́ ìgbà tá a ti conclude pa máa fẹ́ra wa, bọ́ nísìnyí a ti conclude pa máa fẹ́ra wa náà. Kí ló tó ń fẹ́ tọ́ mi dùn mí? Olówó orí mi, òkun ní bínú ni, kó lè dáná ni mò ń ṣe. Kó lè dàbí ti báwo? Bíbí, ṣó ti rí, kò sí ọkùnrin tó máa fẹ́ ọmọ inú ilé wa kankan tí kò ní rí tají ṣe. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀, sùúrù tó lọ́jọ́ lórí ni. Nǹkan tó ń sọ yé mi.
Sorry, oṣù mẹ́ta, ọjọ́ mẹ́ta, àti wákàtí mẹ́ta ni màá fi mú ara dúró lẹ́yìn ìgbà tí mo ti gbà láti fẹ́. Ṣòtìrí, in the process of all this, màá máa gbàdúrà gidigidi gan. Ṣòtìrí tí bàbá ìdí time tí bá máa parí àdúrà tí mò ń gbà ẹ́, oh my god, baby, the way tí wàá ṣe ní owó lọ́wọ́, àwọn èèyàn gan máa rò bí yóò ṣẹ́ṣọ́ owó ni, owó ìgan máa ti pọ̀ jù. 3 hours, 3 days, 3 months. 3 months ẹnìkan ló lè. 3 months, no chukuli, nothing. Ọ̀pọ̀. Bọ̀ kí ló tó sọ fún mi tẹ́lẹ̀? Má bínú, tí náà ni mò ń ṣe. Over 90 days. Gbà tó jẹ́ pé gbogbo wa bá ṣe máa jẹ́ èèyàn tá a máa ń lówó tá a máa lọ́lá náà là ń wá káàkiri. Máa rọ́jú. It's for your own good. It's for your own good. Máa rọ́jú náà pọ̀ bá. Àbí? Mo kò ṣáà lè fọwọ́ kún ẹ̀ mọ́ ọ̀kan nílé ìṣe ti bí. Of course, o lè fọwọ́ kàn bọ̀ tíbí ẹ̀ náà nílé ṣe. It's alright, no problem. Ìwọ ló ń sọ̀rọ̀ pẹ̀lú. Sórí ọ̀rọ̀ àwọn obìnrin sìn, ọ̀rọ̀ wọn ò ṣeé ṣe ká máa pamper wọn jù. Wọ́n máa misuse understand yẹn. We need to beat them. Àwọn ọmọ tó wà ń tàn sí yìí, ọmọ òṣèré wọ́n ní ìdọ̀wọ́ líle. Irọ́. Sọrí bí ọ sọ̀rọ̀ dé mi. Ṣé rí ẹ̀yin olóyìnbó kìíní kan lè sùn mí lọ́rọ̀ ni? Ẹ̀yin tẹ́ bá ti mi sọ̀rọ̀ ìbò rí iná kọ́ mi sọ̀rọ̀ ìbò rí iná. Ẹ ti máa ń gbàgbé ẹ̀hàn kankan. Ipe ìyá náà rọ léèwé lóòótọ́ akàwé. Adẹ̀yẹ sọ òyìnbó ní onígere. Ṣùgbọ́n ẹ̀ mọ́ jẹ́ ká ta kọ́sọ̀rì àfọ òyìnbó lásán. Láyé ṣe pé ìyá náà bẹ̀rẹ̀ bí ti kankan látàyè ara rí a. Jọ̀ọ́ mọ̀ jẹ́ parọ́ tán kan bá yé obìnrin burú láyé sọ yé burú tó mọ̀ mi. Fọlọ́run sọ ó burú bí wèrè. Mọ̀ mi. Ṣùgbọ́n òye kí ni bàá mi fẹ́ na mọ̀ mi nígbẹ̀. Action ni yóò láwùjọ voice lọ. Action. Kí bá ń gbádùn bẹ́ẹ̀ yẹ. Okay, for example, èso ọ̀lọ́ provide wọn jẹ́ lóde ni. Dá mi lóhùn. Ṣé èso ọ̀lọ́ dá lóko ni? See, we'll get it right. Sórí àwọn actress tó wà ń tàn sí. Now tell me, mélòó nínú wọn ló wà ní ọkọ? Life wọn stable. I love my wife. Mi ìfẹ́ kí life ẹ̀ rí bẹ́ẹ̀. Torí ẹ̀ mo ṣe gbọ́dọ̀ fi iron hand handle ẹ̀. Sọrí gbé bá mi nígbẹ̀ náà ká bá mọ̀ mi wí. Nkówù ni wà ìyá mọ̀. Bá mi ìwé gbogbo nǹkan mi ò ní ẹ̀mọ́ fẹ́ ságídí o. Wọ́n á fi ń na obìnrin. Ṣèbí mi ni mo ro oúnjẹ súlé. Ṣèbí mi ni mo dá lóko. O lè wí ọmọ ṣèbí mi ni mo sọ. Kó bá mi fi ń na mọ̀ mi nígbẹ̀ ó yàtọ̀. Ìwọ yá sọ̀rọ̀. Ọ̀yà ronú. Ìwọ náà kábíyèsí wọ̀ lọ ṣe gbóhùn nìní. Ìyẹn oní tíátà omi sọ ọ̀pọ̀lọpọ̀ ríyan náà lè gbélé ọkọ ríyan. Ó dà for example Jọkẹ́ Silva ńkọ́. Mẹ́sì àìgbèsì kọ́. Ó dà jẹ́ ìjọ lójú ẹ̀rí ẹ̀ ń tàkùn sọ́kọ́ ilé ìbò ló wà. Ṣé ìṣẹ̀lẹ̀ ọkọ rẹ ní? Ọ̀pọ̀lọpọ̀ ríyan lè bẹ nílé ọkọ ríyan ìyẹn dá kí hàn ó sẹ́ríyan náà kàn án sọ̀rọ̀. Ó dà jẹ́ ìbéèrè kú ẹ̀sán kan lọ́rẹ̀. Ọmọ the law rẹ̀ rí a. Ṣé ìyàwó rẹ̀ bẹ lulẹ̀ rẹ̀ bẹ̀? Sórí tíátà ni. Nítorí pé ọ̀rá abẹ lórí sinimọ́lẹ̀ yìí ṣe é fojú ní ìwọ̀n ọ̀rẹ́ mi ọ̀dà jẹ́nbẹ̀rẹ̀ kan sọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀ ṣé ìyàwó rẹ̀ sì wọ̀ lọ tọ́jú gbogbo ohun ebèlúdé kórí adékọ́ mi jẹ́ kí anger máa control your sense of reasoning ó bẹ lọ́rẹ̀ náà ọ̀sán alábùkù gbìyànjú wo bí tó ti lè coming kọ́ sí ẹ̀tọ́ rẹ̀ ìyẹn ní tíátà kàfẹ́sọ̀ náà sọ lórí burúkú tààrà ìyẹn kàn ló kàn mí ọdún ìyẹn kàn mí follow tó ṣe the whole thing. Gbogbo nǹkan tó máa bá mi rà lọ́jà òun ti kọ sínú ìwé fún ẹ yìí wá tẹ́tẹ́ sílẹ̀ kó gbọ́
o gbọ́dọ̀ lò ju 30 minutes lọ kó tó padà sílé ṣó ti gbọ́ gbàgbàgbàgbàgbà. ẹ jọ̀ọ́ mà ẹ má bínú mà tí mo bá lò tó 30 minutes tẹ̀sán yẹn kọ́ mà. kí ló mean by pé tó bá lò tó 30 minutes kan kọ́ what do you mean by that? a jẹ́ pé máa wábì kan ṣeré lọ nìyẹn ṣó ti gbọ́ ọ̀tọ̀ bẹ̀ sí wà kọ́ sí kò sọnù káàkiri. Move it! Move it! Báwo ni? Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Mọ́tò mi tó ń pa àṣàlẹ̀ yìí, go help me carry the car, go mechanic workshop. Wàá bá mi sọ mechanic kó bá mi wo inú ẹ̀ dáadáa tó bá mi wo everything tó ṣe mọ́tò yẹn. Thereafter, you go come carry the car, go car wash. Wàá bá mi lọ fọ́ bá mi fọ gbogbo inú ẹ̀, kó fọ dáadáa, kó neat. Ṣó ti gbọ́? Madam, káwọ́ oṣù kẹ̀. Ń tẹ́ tí mo ti fọ̀ láàárọ̀ tó ti mọ́ sílá. Ó mọ́ bí tẹ́ bá wò, ó ń kọ́ ni. Cowards, I think we are the follow you talk be that. Don't you all share because mo be son sin carry car go mechanic workshop. Tó bá ti ṣe tó ń bẹ̀ bá mi gbé mọ́tò lọ sọ́dọ̀ ọwọ́ tó fẹ́ bá mi fọ mọ́tò. Tó bá mi fọ mọ́tò. Tó wá 30 sílẹ̀ kó wá gbọ́. O gbọ́dọ̀ lò ju 30 minutes lọ ń bẹ̀ o. You hear me so? 30 minutes. Tọ́gà bá wá dé ta ni kó wá sí gate fọ́gà. Shut up, Joe! What is the worry in this guy? Don't tell me for me, Joe! Get out! Ṣé mo ń kó lo 30 minutes? Máa pẹ́ ń bẹ̀ ọ́. Ẹ má bínú, mo ń tún ilé ṣe lọ́wọ́ ni. Ìyẹn ò ń ṣe problem. Baby, ṣé ìwọ náà ti rojú wọn pẹ̀lú nǹkan tí mo ṣàlàyé fún ẹ? Àǹtí gbé mi. Yes sir. Ìyàwó mi. Ìyàwó ẹ̀gbọ́n mi. Ẹ rà mà, ẹ pẹ̀lẹ́ mà. Ṣé wà okay? Bọ́dà Balik, ẹ̀yin gan láìkì kan tó dá. Ìyàwó olóyìn ló pọ́n tó tó yìí. Ayọ̀ fẹ́ mọ kí n lè wà náà wò kí n fẹ́ à ń fẹ́ ṣáná. Bẹ́ẹ̀ni. Ẹdùn náà o, inú ilé wa smell nice lọ́sàn-án yẹn. Ṣé ẹ̀ṣẹ̀ spray yìí ni? Oh yeah, tó tọ́ ni mo ẹ̀ṣẹ̀ spray gbogbo nílé. Mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan, mo wá rí spray yìí bẹ́ẹ̀, mo wá like smell ẹ̀, mo wá decide pé kí n rà á kí n kọ spray gbogbo nílé. Kí lorúkọ ẹ̀? Ẹ jẹ́ ìwò. Wow. Very lovely. Mo like it go. Good. Oh, nice. Ẹ máa yín náà lè máa. Ẹ ṣé gan. Mo appreciate. So ẹ ká sáré lọ. Okay. Ẹ lọ enjoy ara yín. So ṣé oúnjẹ wà lé? Bẹ́ẹ̀ ni oúnjẹ wà. Okay. Ẹ kò bá yín dáná wọn ká lè jọ ṣe dídí. Okay. Ẹ lẹ́. Tíṣẹ́ ò bá kípẹ́ ni ẹnì kan kípẹ́ ṣẹ́. Ìwọ náà dẹ̀ mọ̀ pé 12 days ti lọ nínú 3 months. Oṣù mẹ́ta, ọjọ́ mẹ́ta àti wákàtí mẹ́ta. Bẹ́ẹ̀ni. Kò dẹ̀ ní dáká finá sórí òrùlé sùn. We need to act
fast. Báyọ̀, ìwọ náà ló sọ fún mi pé tó bá tó àsìkò láti ṣu fúra là torí ẹ̀mí ṣe kí take a step kankan. Okay, and this is the time to act. This is time to finish it up. Okay? Formula 101 lákọ̀ọ́kọ́ máa lò fún. Formula 101. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. So you ready? Very ready. Ọ̀rẹ́ mi, ṣó de ṣọ́ọ̀pù ti rọrọ̀ ìdáadáa ṣá? Because nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú ọkùnrin yìí, ó risk o, wàláì, it's very very risky. Ó fẹ́ take a big risk. Number one, tí bọ̀bọ̀ ìbá lọ mọ̀ nǹkan. Báyọ̀ tó dẹ̀ ní títorí ẹ̀ ṣe gbogbo wàláì. Tí Báyọ̀ bá lọ dà ẹ́ kí ló fẹ́ ṣe? Ọ̀rẹ́ mi, èmi gan ti gbé ọ̀rọ̀ yẹn wò. Àti pé alákọ̀ọ́kọ́ Khalid kò lè mọ nǹkan kan, kò lè ká nǹkan kan. Àti pé lẹ́ẹ̀kejì gan Báyọ̀ tó ń wò yẹn kò lè dà mí o, kò lè dà mí láéláé. Ṣùgbọ́n ọ̀rọ̀ dọ́kúmẹ̀ntì náà làwọn ń sọ yìí náà. Dọ́kúmẹ̀ntì ṣó ṣàmọ́ dọ́kúmẹ̀ntì ọmọ ilé bíi ilẹ̀ tó yẹ pé èèyàn kan máa ṣà ń rà kalẹ̀ tó yẹ pé òun nílò ẹ̀. Irú àwọn dọ́kúmẹ̀ntì bẹ́ẹ̀ ni mo ti rọra gbé kan nú ẹ̀. Kémi àti Báyọ̀ ra ta káde máa fi yẹn ṣe life wa lọ. Nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn. Don't be surprised pé property tó rò pé mind bọ̀bọ̀ yìí ò sí ń bẹ̀. Wọ́n lọ wà surprise pé bọ̀bọ̀ yìí ni máa pretend o kó fẹ́ wo bí èèyàn tó jẹ́. Ó jẹ́ èrò dáadáa. Ọkùnrin ìmọ̀ láyọ̀ lè gbogbo ètò ìṣe nítorí ọkùnrin tí bọ̀bọ̀ yìí tó bá lọ turn out to be someone else. Ó ò ní láìkẹ́ o. Kò lè mọ gbogbo ẹ̀. Sórí ti access yẹn pé kì í ṣe ní access yẹn ó ṣàmọ̀ pa sí èmi pẹ̀lú Khalid bẹ̀rẹ̀ ọmọ oró wọn fẹ́ tó jẹ́ pé èèyàn máa ń nífẹ̀ẹ́ obìnrin tó jẹ́ pé ọmọ ọ̀fẹ́ tó jẹ́ pé ó máa ń pure tó jẹ́ pé kò ní stain kankan ọmọ oró wọn love bẹ́ẹ̀ náà àti gbà yẹn ní Khalid ti fi gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì yẹn ràn mí ṣojú ṣe fẹ́ mi wọlé bá àwọn dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ kọ́ fi ràn mí gbà eléyìí o ilẹ̀ tí mo ṣe rà ní eléyìí o mi tí nílò ẹ̀sìn until after later in the years ìkọ́nà wọn yẹn ni mo gbé náà. Since your mind is made up, ṣáà rántí pé in case anything lè turn out bí o ṣe like rántí pé mo sọ fún ẹ ṣá. Mo ti gbọ́ kí ló ní nílé. Ilé nílé ẹ ọkọ ẹ ń kọ́ ó fi ọ̀rọ̀ tí ẹ lẹ́gàá sọ tiwa. ṣáà lọ́wọ́ nǹkan ṣe jẹ́ ń jókòó. ọ̀rọ̀ táwọn fà táwọn fún ẹnu kúrò yìí ní kúrò lórí ní kúrò mẹ́rin àdẹ̀ ní change. kọ́tẹ́ bá ń ka tẹ̀lé tèmi èmi ò bá ní ká fà wọn bíbù yẹn lẹ̀ ká sí wọn lẹ̀ ká máa ṣe tiwa tó bá yẹ tó owó gbígbà ò gbà wá ṣẹ́jú aláìtàláì tí àwọn èèyàn kéré a máa gbó wa lọ́wọ́ wọn bọ̀ èmi kọ́tẹ́ mi kàn rò ní pé ká sí wọn lẹ̀ nígbà tó tẹ̀ jẹ́ pé ọmọ ayé ó ti mú bẹ́ẹ̀ tá ọ̀fà wá fún wa ká tẹ̀lé ọ̀fà. Èkó èmi ò ní ká má fà wọn bíbù yẹn lẹ̀ o but tá bá ní ká rò yẹ kó jí ẹ̀ náà ọmọ bọ̀ tí ni mí náà ọ̀dọ̀ ìyá mi mò ń gbé kí n tó gbowó aṣọ kí n tó gbowó everything lọ́wọ́ ìyá mi ọ̀yà mo ti gbowó tí mo kó wá síbì mo dẹ̀ fẹ́ di star kò easy mo gbọ́dọ̀ di celebrity kan máa kí mi tí kan máa pe sẹ̀lẹ̀ tó wá ní kí n fo sẹ̀lẹ̀ ní náà mi lè fowó lẹ̀ o máa gbowó yẹn. ìwọ ò ṣe kí ní sùúrù tiẹ̀ náà ó ṣàgbọ́ tó ní wọ́n mú better offer wá fún wa at least wá ṣe jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ náà we have something upstairs I need talent láti showcase now. Anyway náà mo mọ̀ pé olóyìnbó ni òyìnbó pọ̀ kí ni offer tẹ mú ẹ jẹ́ ká gbọ́ lẹ́lẹ̀ ká gbọ́ bó ṣe ń lò àbí báwo. ẹ̀yin èèyàn tèmi ẹ ṣe gan-an ni ẹ gba ìjàre tẹ bá bí mi o tẹ bí mi dẹni ká fi wá gan-an kí ló ń ṣẹlẹ̀ ìmọ̀ ẹni pé ká kúrò ní level tàwa yẹn o ká kúrò ní level yẹn ká bọ́ sí another level get kí voltage wa kó high sí okay you na bro you be bad dancer Èkó as e dey so na baddest stepper she be sexy dancer èmi gan mo ṣe kí ni mo bad gan. na my guy be this my own personal person my nigga. akígbe máa rú iṣẹ́ ti gbọ́ rú ẹ̀rì àwọn eléyìí wọ́n ń bínú táwọn eléyìí bá kígbe fún yín wo gbogbo tí yín bá wọ́n máa di ni. ok ká organize concert kan mad show kan kúmùdé kọrin káwọ́ ṣe backup dancer fún iye tá a bá ti gate inú show yẹn we go use am shoot our own film na we never try. na wetin me I think be that o. káfí ó fọ́ nìkan ògbà tó máa gbéyàn wá sínú gbákígbe márùn wá
fẹ́ ké fún wa ká máa jó ni àbọ̀ fẹ́ ké fún wa lẹ́yìn ọba ijó la fẹ́ jó sí lẹ́yìn Akígbe máa rù. ètò àwọn àmọ̀ nǹkan tó dà á jó mi lójú bẹ́ẹ̀ ní ti máa ń gbá kígbe ti pẹ́ láti kékeré mi àwọn akọ́dà ọba ló ń já kígbe. ọmọ máa jó séwì ni. òye ni o. ẹ tẹ̀lé sí jẹ́ ká gbọ́ bí o máa kígbe. farabalẹ̀ kó calm down ní ló ṣẹlẹ̀ ó yá sáré jù fún. Honey, first of all, introduction is your boy Lalaye K Akigbe Maru ọmọ aṣọ̀tẹ̀ Maru. Ọmọ mi ló ṣòdì bèrè mi nígbẹ̀yìn adùn, máa fi rap yín pọ̀ náà ẹnu yín adùn. Yétúndé ló lè ròyìn mo ṣe múnú òǹdùn. Ọlọ́bẹ̀ tí ó sì máa gí báwo ló ṣe fẹ́ dùn, but eléyìí tí mo mú wá ta lẹ́nu ló jẹ́ ó dùn. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, lẹ́yìn òkú ya máa gọ́kọ anybody can gesture àti bọ́ọ̀sẹ̀. Ẹ̀yin olófòófó aláwọ̀fẹ́ yín mọ́ sí àwọn tó fojú di wá lánàá dá wọn ti sùn jájá wọn rí bóni wáyé travel all over láì gba visa. Èmi fúnra mi, èmi tí wọ́n rí ní gbòòrò táráyé ń bẹ́rí fún wọn nílàlá ẹ̀bọ̀ra. Ṣèbẹ́jọ́ lẹ fẹ́ ro mo kí Ṣọlámídé Èrìkìnà ni mo ṣe nílò wọn ní mo rà bíi Da Green mo lọ cemetery lọ gbóhùn lẹ́nu Da Green náà àwọn àtẹ́wọ́ mo bá là mi ò mẹ́ni tó kọ́ Ṣadé yàtọ̀ sí geisha ó dùjúra lọ ara tó wu mọ́lá ló lè fi ìgòrò dà owó mi ni mo rap Yorùbá torí bá ń fún ẹ kó lọ lo Panadol no say this song go dey serve for your score now. a máa fi sáyìn jó network yóò wá. hello Báyọ̀. hello. ṣé o gbọ́ mi ni hello. Switch off. Switch off. Ẹni tó pè mí sìn nọ́mbà ẹ wà switch off. Irú game tí Jimoh ní fẹ́ máa play pẹ̀lú mi lélẹ̀. Orúkọ dẹ̀ ni mí àbí. Okay. Ẹ̀rọ ti bí kò sí wàhálà. Ọtí mi máa. Ìwọ tẹ wo bí báyìí. Ẹ tó bá béèrè mi sọ pé mo sí nílé. Hello there. Ta ló sọ̀rọ̀? Accident kẹ̀ níbo?
báwo lára ìyàwó mi. ẹ fọkàn balẹ̀ ara wọn ti ń balẹ̀. ó tún bọ́ ara ẹ ti balẹ̀ dáa. ara wọn ti ń balẹ̀. báàgì tó ń tí a bá lọ wọ̀ ní. báàgì náà ṣé mo ti wá check. ẹ má wọ̀ ní. báàgì báwo nínú pátá sọ yìí. yà sọ yà sọ. Ramon, show me go for some days now. G-Money gbé call mi. Látọjọ́ tó ti pè mí last phone ẹ̀ tó ti sọ pé switch off yẹn. Till this very moment, kò pè mí. Mo dẹ̀ ń pè nọ́mbà ẹ̀ ò dẹ̀ lọ. Are you serious? G-Money dẹ̀ mọ̀ orí èèyàn tí mo jẹ́. Ó mọ̀ pé iná ni mi ò mẹ́ni tó dá mi. Ẹni tí ò mọ̀ bá òun ló dẹ̀ ń fọba ṣeré. Ṣé nígbà tí táyà ti máa deal pẹ̀lú G-Money? Ó believe pọ́n lè máa play games pẹ̀lú mi. Tó dẹ̀ mú rí wọ́tà wà. Báyọ̀, ní sùúrù. Sí, àwọn Yorùbá máa ń pòwe kan pé ẹni tá a bá rí a kì í bínú sí. Ó mọ kan tó ń go through. You just take it easy. Ṣì máa try number ẹ̀ lọ, ó sì máa lọ. Ẹni tá a bá rí àmọ́ kan tó ń go through. Kí ló kàn mí pẹ̀lú yẹn? Kí ni G-Money lè máa go through tó yẹ pé kò tiẹ̀ lè spare a minute to get in touch with me? Tó dẹ̀ mọ nǹkan tá a jọ ń ṣe, tó mọ nǹkan tó wà nílẹ̀. Ọmọ yẹn try me. G-Money try me. Okay. Báyọ̀, mi bá ní gẹ́gẹ́ bí ọmọ kékeré sí tèmi. Bóyá kó try number Khalid. Àbí kí ló feel? Kí ló ń sọ lẹ́nu yìí náà? Ká try number Khalid. Tá bá pe Khalid, kí ló feel pé Khalid fẹ́ máa rò? I'm a suspect bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin wa náà. Suspect báwo? Ìyàwó ẹ̀ ni now, just to call to hear from her. Alpha. Ọ̀lẹ̀ Alpha, ní ìṣẹ̀lẹ̀. Abeg comot, I wan see Ramon. Lọ́wọ́ wo ni ẹ? Na you I dey follow talk. Comot, I wan see Ramon. They say comot. Káfí, olùgbóyò ni. Èmi ló ń bá pé comot, you wan see Ramon. So who you come be now? I don't ask who you come be. Animal place or thing, who you be? Comot, you say this. You don't. How comot turn to fight? How comot turn to fight? Comot. Káfí, ó ti ya wèrè ní ṣó tí mo gbọ́ ni. Lọ́gọ́ kò ní dá fún ẹ oníṣoríire. You dey. See come, no make see come. I don't come here come follow you play. I don't come here come follow you play. I tell you, like say you know they see my face and they vex. Can you imagine? Wait. What do you want to do? Kí ló ṣe? Èmi ló bá sọ̀rọ̀, Káfí. Báyọ̀ ló ń bá sọ̀rọ̀. Èmi àti ló ń bá sọ̀rọ̀ ṣó rí pé ó ẹ̀yin méjèèjì ló bí ẹ̀sì ẹ̀yin méjèèjì gangan ni mo ń bá sọ mo rò bẹ́ẹ̀ ti já wèrè ṣá. Ok o rè bí àwọn rí àrè kíní wọ́n fi yín pa gidi ni wọ́n fi ẹ̀yin méjì mo fi yín pa. E be like say as una dey look me like this una dey see me like this e be like say I dey play abi. Ok una never see as e dey go. Ẹ jóná ṣé torí pé a fi yín jọ lórí theatre group wa ẹ wá ń ga pátá ẹ lọ ń ṣe bíi pé kíní kan ká ní mo plan ẹ̀ dáadáa ní yẹ kí n gbé bọ́ǹbù wa ni kí n gbé bọ́ǹbù kí wọ́n dáná sun yín. Yes àwọn kan adáwọ̀ fíìmù ẹni pé ẹ̀yin kan ẹ fẹ́ lọ gba project ẹ wá kí ló kẹ́ wa pẹ̀lú project àárí owó àárí ẹ wá ń sọ super story fáwọn ẹ wò ẹ wá. Káfí ó já wèrè ni máa gbá àti kámẹ́ lójà máa ń ṣe eléyìí. They never born una rich. Èmi. Una never rich. Get the fuck bro. You dey craze go tell your babe make dem get the fuck you dey mad. I dey vex o. Ìwọ ní sùúrù tí wò ó wá tí mo fọ́ mọ́ ra ìwọ. G-Money mo bẹ̀rẹ̀. G-Money. Hospital people Ikosa. Oh, sorry, Gbemi. All right, sister Gbemi. Yeah. Okay, Ward 7 ni wọ́n wà. Okay. Tẹ́ bá ti lọ straight by yín sí. Ẹ máa rí Ward 7. Thanks. Pẹ̀lẹ́ o Gbemi. Báwo dẹ̀ wá lára ẹ̀? Ti wà okay. Anyway, ká máa dúpẹ́ pé kò pọ̀ jù báyìí lọ. Jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ kan. Alpha, dọ́kúmẹ́ǹtì yẹn kọ́. Dọ́kúmẹ́ǹtì ṣá. Ṣòtìrì, lóòótọ́ ni mo rí dọ́kúmẹ́ǹtì gbé kúrò nílé. Ṣùgbọ́n nígbà tí màá fi dé pípẹ́ tá ti meet tí mo bẹ̀ sí pé aago ẹ̀ ní ìmútẹ̀ mọ́ nǹkan tó ṣe nẹ́tíwọ̀kì yẹn mo kàn sọ ẹ̀lò nẹ́tíwọ̀kì yẹn ò tiẹ̀ jẹ́ gbọ́ nǹkan tó ń sọ nẹ́ẹ̀sì máa rí báyìí mo kò rí mọ́tò yẹn níwájú mi báyìí ni nígbà tí máa fi lajú bára mi báyìí hospital mo ti bára mi
sí báàgì kan ṣe rìn bóyá àwọn tó rescue mi ló gbé báàgì ni o bóyá mo ju báàgì sílẹ̀. ọdẹ ló pè mí àbí ọdẹ ni wọ́n pè mí àtìgbà tí mo ti pè é yẹn tí mo ní pé ká meet níbi kan tí wọ́n sọ fún mi pé ìwọ ní better place ni mo ti ń fura sí ẹ ìwọ wá pè mí òun sọ fún mi wípé kìnnìkan ó cut ó ní network problem so you think you can play on my intelligence àbí ọdẹ ló pè mí ó rò pé lè fún mi wo jẹ́ kí n sọ fún ẹ ẹni tó bá máa kú ló máa kú ẹni tó bá máa kú ló máa kú dọ́kúmẹ̀ntì ẹ̀rọ láti tẹ̀ mí lọ́wọ́ tí ó bá tẹ̀ mí lọ́wọ́ ìkó tí wàá fojú ẹ̀ rí. ó máa ṣe o àpẹ́ fọ́ lẹ́yìn àjàmàlà o. La ilaha illallah, 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 la ilaha illallah. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Adúpẹ́ fọ́lọ́run ọba ìyá wa fi ẹsẹ̀ ara wọn rìn wọnú ilé lágbára láwùrà bí ogun tó ti ṣẹ́nu ilé yóò ní gbé ní inshallah àkúrẹ́ tó. àmín. ẹ kò yíyọ Ọlọ́run. pẹ̀lẹ́ máa yà ṣé ò bínú pé mo lè wá gbé àdúrà tá à ń ṣe yìí ni. àbá bíbí bínú bíi ti bá o àdúrà gbà o. àmín pẹ̀lẹ́ relax nínú yàrá. ẹ ṣé gan. ohun tá a bá ṣe lénìí ìtàn ló máa máa dé tó bá dọ̀la ìjẹ́ aráyé lè sọ nǹkan tó dá nípa mi báyìí. Khalid ìjọ dèzà gbogbo nǹkan tí mò ń ṣe fún báyìí. Owó rèé ìfẹ́ rèé ó ti wá fi hàn dájú gbangba báyìí pé owó ni Báyọ̀ fẹ́ fi mí gẹ̀tì. Khalid gangan ló nífẹ̀ẹ́ mi. báàgì mi nọ́ọ̀sì yẹn sọ́pọ̀ tí bá mi gbé báàgì mi fún Khalid yé document. ó ṣeun mo dúpẹ́ ó ti bẹ́tà dáadáa alhamdulilayi ó ṣeun bẹ́ẹ̀ni àmín yàrá àmín ó ṣeun gan all right ó dà wọ. Baby, nọ́ọ̀sì yẹn sọ́pọ̀ ń gbé báàgì mi fún ẹ. Oh yes, bẹ́ẹ̀ni ó gbé fún mi. Okay, jọ ṣé o bá mi tú gbogbo ẹrù tó wà nínú ẹ bóyá gbogbo nǹkan mi pé sínú ẹ. Èmi ò check ẹ bí ti báwo ta ló rọjú ráyè kí n máa check bá kí n wọ́n tó wà láàrin ikú àti iye èmi ò check ẹ Okay, ibo lẹ wá gbé báàgì náà sí báyìí. Ó wà nínú wardrobe mo drop ẹ síbẹ̀. Okay, no wardrobe, all right. Ẹ ṣé ọkọ mi. Alhamdulillah. Má bínú traffic yẹn pọ̀ díẹ̀ ni torí ẹ̀ mo ṣe pẹ́ dé. So báwo lára ẹ báyìí. A dúpẹ́ mo wà okay. Very good ká máa dúpẹ́ pé ààrẹ ti yá kò dẹ̀ sí nǹkan tó ṣe ẹ báwo ni ṣe àwọn dọ́kúmẹ̀ntì ẹ̀ ṣó ti kó dé ń dà olúwa. Document. Ó fọ́nì gan ṣá báwo ṣe expect pé kí n kó document ìwé ilé ọkọ mi wá fún ẹ. Gbémi, get back to your senses. Get back to your senses. Ọjọ́ òun ló rí fásitì Khalid as ọkọ ẹ̀. Kí ló ń fa ọgbọ́n bìṣẹ́? Ìwọ rí fásitì Khalid as ọkọ ẹ̀. Tó bá jẹ́ péré ni tètè put it aside. Okay? Put it aside. Báyọ̀, má gbìyànjú rárá. Mi ò bẹ́ ṣeré o. Mi ò bẹ́ ṣe rárá. Ṣùtú moment mo ti sọ pé I do fún Khalid ló ti di ọkọ mi. Máa tí wọ́n sọ pé ìdí ní Khalid ti di ọkọ ẹ̀. Ṣùtú mú yẹn.
kí wá ló kàn mí pẹ̀lú pé o dù mo ti gbàgbé game là ń play ó mọ̀ pé set up ni. òjò nítorí Ọlọ́run Báyọ̀ please I beg you láti ní ìlọ má ever pe fóònù mi mọ́ má ever pe fóònù mi. kò sí problem. ní ọ̀sán pé ṣe káyọ̀. báyìí fi mí lè. So. Kí ni ẹ dẹ̀? What's that, darling? Ó ní nǹkan tí mo fẹ́ ṣe ṣùgbọ́n mo fẹ́ bẹ̀rẹ̀ go ahead lọ́wọ́ ẹ̀ before kí n tó ṣe. Okay. Mo fẹ́ change sim card mi. O fẹ́ change sim card ẹ? Why? Why do you want to change your sim card? Disturbance yìí ti pọ̀ jù ní. Some family ló ṣe ń pè mí lọ́tún lọ́wọ́ ọ̀rẹ́ náà ń pè mí lọ́sí. Ọmọ máa bèrè owó lọ́wọ́ mi ní gbogbo ìgbà. Ṣé àpàlọ́ pè mí àtọkọ mi ni? Astaghfirullah inna ghafurur rahim. Mo bẹ́ẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. You see, Femi Sola, let me tell you something. Ó sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé o ò mọ nǹkan t'Ọlọ́run bá ṣe fún ẹ. Ó sọ̀rọ̀ bí aláìmoore ẹ̀dá. Gbèmí, àwa ó yẹ ká máa dúpẹ́ fọ́lọ́run ká máa ṣe alhamdulillah. Nítorí pé Ọlọ́run bá òfin mi àti ẹ sí ipò ẹni tó ń tọrọ, ipò ẹni tó ń fúnyàn ní nǹkan lọ́lọ́run bá fi wá sí. Àwọn òṣẹ́ lọ́hùn náà. Lókè, má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àdúrà táwọn máa gbà ní pé k'Ọlọ́run bá kó ṣe kí ni kó máa pèsè fún wa ká máa ṣe. Jẹ́ ká tara wọn sí lọ́hùn ká má tara wọn ṣẹ́ lọ́hùn. Tiẹ̀ náà ni wọ́n kún ṣe. Mi fẹ́ kó fi ẹrù pa kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀ ni. Lẹ́mi Sọ́lá, kẹ́tẹ́kẹ́tẹ́ ò níṣẹ́ kankan ju kó ru ẹrù lọ. Ẹrù yẹn ò tí pọ̀ jù fún mi. Jẹ́ ká mọ̀ ká gbé ti sẹ́gbẹ́ kan. Ṣáà jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó ń pèsè fún kó túbọ̀ máa pèsè. Àmín. Lágbára Ọlọ́run túbọ̀ máa pèsè fún ẹ. Ọwọ́ òde ní kọ́sàbíà. Àmín. So don't change your SIM card, right? Okay. She working on the ticket. No, trust it, baby. Oh, let's shake my. Oh my God! Keep pushing my man. It's not that ticket. I must get the key. Yeah. Ó dẹ̀ feel pé tí ọ̀rọ̀ yìí ṣe ń lọ. Ó rò wípé ìkòkò ọbẹ̀ wa máa fọ́ dànù báyìí. Báyọ̀, láíláí kò lè ṣẹlẹ̀. Tọmọdé bá gbọ́ngbọ́n kúkú kò lè gbẹ́gbọ́n sísìn. Ṣorí gbémi tó ń wò yẹ, ó máa san owó àlọ́jọ́ kú ni. Gbà bẹ́ẹ̀. O sure? I'm very sure. Ṣé ìwọ feel pé strategy kan yìí wà tá lè lò fún ọmọ gbémi yẹn? Because tó bá rí tí gbémi ṣe bá mi sọ̀rọ̀ lénìí, ṣe ló dàbí pé ó ti lẹ́nìkan tó ń kì láyà. Báyọ̀, kò séèyàn bẹ́ẹ̀. Tọmọdé bá láṣọ bí àgbà kò lè lágísà bí àgbà. Iná ni ọmọ ẹranko gbémi máa yá gbẹ̀yìn. You just fọkànbalẹ̀, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ó dẹ̀ feel pé nǹkan tí mo ṣe fún náà lénìí yìí òròkú máa fẹ́ rí wa mọ́. Ìwọ náà bá ti máa wò abẹ́ ó ṣàmọ̀ pé ilé ọkọ ní gbé mi wá. Ilé ọkọ náà ni wá. Sorry, ilé àlè. Ó dà pé ó ti ẹ̀ serious. Ó wà nílé ọkọ, ó wà nílé àlè. Ṣé wọ́n ló fún lọ́kọ àbí wọ́n ló fún lálẹ́? Mo set ẹ̀ up síbẹ̀ kọ́ ni. Bọ̀ ti rọ̀ fáńdù ẹ̀ jù ṣá, ti rọ̀ fáńdù ẹ̀ jù. Dẹ̀bù rọ̀ fáńdù ìyàwó mi tó fi mi pé wà nílé àlè wà nílé ọkọ. Gbémi. Yes, sweetie. Ẹlẹ́kẹta tí Báyọ̀ máa pè ní ẹ̀ ó ṣà ń pè. Ó
gbé kọ́ọ̀lù àbí kò pé padà ni. Baby, mi fẹ́ gbé call Báyọ̀ ni. Why? Look, Báyọ̀ kàn fi call, ó kàn fi frustrate life mi. Ó kàn fi call, ó kàn fi ń pè mí ni. As a matter of fact, gan, ó ti ń frustrate life mi. Kí lẹ bá débi ọ̀rọ̀ frustration? Ní just last week, Báyọ̀ gba 100,000 naira lọ́wọ́ mi. Ó náà fẹ́ fi ṣe operation fún ẹ̀gbọ́n ọkọ or something. But then for 100,000, for him to now call me now for another 200,000 naira for that same person. But if I can reach 200,000 naira, she èmi ń káwọ́ lórí igi ni. I don't have it to. Gbémisọ́lá. Ṣé mo ṣì bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn? If you are in the position to assist anyone, please do. Come on. Ó mọyì Ọlọ́run ọba. Tó bá mọyì Ọlọ́run ọba ni, ó ní sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí. Jẹ́ ká ṣoore nígbà tó rẹ́ níyì. Tí o bá ṣe, ẹlòmíì á ṣe. Àríṣe dẹ̀ láríkà. Àríkà ni bàbá rẹ̀ gún. Come on. Mi ò like bó ṣe máa ń ṣe yẹn o. Mi ò like ẹ o. Okay? Tó bá ti di àárọ̀ la, èmi ṣì ní cash 150,000 naira kan. Tó bá di àárọ̀ la, màá kó yẹn fún ẹ. Màá wá fún ẹ check 50,000 naira sí. Á di 200,000. Ṣebí 200,000 naira ló fẹ́? Fún health èèyàn kan. Come on. Wá dẹ̀ lọ fún 200,000 naira yẹn. Ó ṣe gan. It's okay. N tó bá ń fẹ́ help lọ́dọ̀ mi máa ṣọ̀nà help o. So good. Okay? Try not to get rest. Yeah, I will now. Kọ́ yẹn náà ló ń jí mi lẹ́tà. Hello, Bayo. Okay, o mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Màá join ẹ soon, but fún mi ní bí 1 hour. Ṣé ti gbọ́? Okay, all right. O ṣé. Hello, ṣé Mr. Khalid ni mo bá sọ̀rọ̀? Yes, speaking. Ta ló ń sọ̀rọ̀? Oh, very good. Mr. Khalid, orúkọ tèmi ni Adamu. Àwọn tèmi máa ń pè mí ní onínúure. Bẹ́ẹ̀ ni, onínúure. Nítorí pé mo wá jẹ́ onínúure gan-an ló jẹ́ kí n fẹ́ ṣe yín lórí. Ṣé rí ìyàwó yín tẹ́yìn fẹ́ sílé tó ń jẹ́ Gbémisọ́lá? Àti Báyọ̀ tó ń pè lọ́rẹ̀ẹ́ olólùfẹ́ ni wọ́n láti ọjọ́ tó ti pẹ́. Ẹ̀yin dẹ̀ ti ń sanwó ọmọgọ̀ ọjọ́ ti pẹ́. Ṣé rí àwọn méjèèjì wọ́n ń gbà yín ni o. Bọ̀ tí mo ṣe ń sọ̀rọ̀ fún yín báyìí wọ́n ti wá plan láti gba ẹ̀mí yín. Débi wípé owó tẹ̀yìn fún Gbémi láàárọ̀ yìí owó ẹ̀mí yín lẹ san yẹn. Lẹ́ni ìnú dẹ̀ fẹ́ pàdé ní exactly 10:30 ní number 8 Shonibare Street ní Ìjọra Badia. Tẹ́yìn bá lè gbìyànjú láti lè wá síbẹ̀ ẹ máa rí wọn. Ṣé rí tẹ́ bá ti dé number 8 yẹn ní Shonibare yẹn ẹ máa rí black gate báyìí torí ṣàkàṣàkà uncompleted building ẹ máa rí wọn ṣẹ̀ṣẹ̀ kọ́lé yẹn ni. Ẹ̀yẹn ṣàyọjú ilé òkun nílẹ̀kùn kò ní géètì ńlá ló wà ń bẹ̀ ẹ kàn máa rí ibì kan tẹ́ máa gbà wọlé bẹ̀ tẹ́ fi máa rí wọn. Ẹ̀yẹn try láti débẹ̀ nǹkan tí mò ń sọ fún yín ẹ máa confirm ẹ̀. Bẹ́ẹ̀ni kò jù bẹ́ẹ̀ lọ. Bye. Hello. Subhanallah. That is formula 107. Subhanallah.
Impossible! Baby, Bayo. No, this is not possible. I promise myself, this will be the last money tí Báyọ̀ máa ever gbà ní ọwọ́ mi. Lẹ́yìn èlé, mo ready fún gbogbo ohunkóhun tó bá máa ti ẹ̀yìn ẹ̀ jáde. Ṣé rí tẹ́ bá ti dé number 8 yẹn ní Ṣonibárẹ̀ yẹn ẹ máa rí black gate báyìí torí ṣàkàṣàkà uncompleted building ẹ máa rí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́lé yẹn ni ẹ̀yẹ́ ṣàyọjú ilé kò ní lẹ́kùn kò ní géètì ńlá ló wà ń bẹ̀ ẹ kàn máa rí ibì kan tẹ́ máa gbà wọlé bẹ̀ tẹ́ fi máa rí wọn. Báyọ̀, mo fẹ́ kó understand pé kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí kò lópin. Òpin tí wá dé bá àjọṣepọ̀ tó wà láàrin mi àti ẹlẹ́ni. Gbà. Adebayo, láti èní ìlọ mi ò fẹ́ ever jẹ́ kí èmi àti ẹ ká ever rìnà pàdé mọ́. I don't want you to ever cross my path again. Máa rìn títí ẹ, tèmi náà máa rìn títí mi. Gbémisọ́lá, èmi náà ti ń retí ọjọ́ ìní nítorí pé mo mọ̀ pé ó máa padà ṣẹlẹ̀. Bọ́n fẹ́ kó rántí kinní kan, èmi àti ẹ a fìjà bẹ̀rẹ̀ mi ì dẹ̀ fẹ́ ká fìjà parí ẹ̀. Mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ fún the last time tèmi àti ẹjọ́ máa nírú time báyìí together. Mo fẹ́ kó kiss mi. Á jẹ́ nǹkan tí màá lè máa rántí tó bá di lọ́jọ́ ọ̀la wípé the last time tèmi àti ẹ ríra o á kiss ara wa. Adebayo, ìwọ gan mọ̀ pé kò ní lè possible. You know I'm a married woman. Pecking call. Ìyẹn gan kò ṣeé ṣe. Ilé ọkàn ni mo wà. You know what? The only thing I can do is to give you a hug. A hug? Hug no budget. Baby, you're back. Kí ló dé? Why did she bẹ́ẹ̀ yẹn? Ó ti mọ̀ nǹkan tó ṣe ibi iṣẹ́ lọ ti bí ẹnu àbí. Má bọ̀ jàre. Excuse me. Please leave me for now. Kí ló ṣe Khalid báyìí? Báwo ló ṣe ń hùwà báyìí? Àbí àbó ti gbọ́ wọn kan ni? No. Kò lè gbọ́ wọn kan jọ. Kò lè gbọ́ wọn kan. Jẹ́ ń yọjú sí. Àti bọ́tà ló ń jẹ ní ṣe bí yíyan ni mo ti gúkà ẹ̀ sórí tébù fún ẹyin mo tó expect pé kò tẹ̀ ti jẹ́ tán gan sef. Wo henceforth má pè mí bébì mọ́ àgbàlagbà ni mí, okay?
then bread àti butter ló wù mí jẹ. Bò tí yàn iná wà òkè náà àti so èkó ló. Kí ló dé gan? Kí ló dé? Mo ní nǹkan tó wù mí jẹ rèé. Ó fọ̀gùn síbẹ̀ ni. Ṣe pé kò sí nǹkan kan tó bá jẹ́ inú oúnjẹ ìlú ọ́fíìsì kò lè work aláti ṣe ni a máa ti ṣe ara ẹ̀ imagine. Ọ̀fọ̀ àbáyọ̀ ṣe lè píkẹ̀ kò píkẹ̀ ó possible kó má sí ibi tí fún wa tún try. Switch off. Ní nọ́mbà tó try anything tó lọ tẹ́lẹ̀. This thing is getting more serious. Gbèmí rò pé òun smart lójú ara òun nìyẹn. Ó rò pé òun nìkan ló mọ drama ṣe. Ó ti gbàgbé pé ògbóǹtarìgì làwọn náà jẹ́. Ṣé ọ̀nà tí wàá rí wípé Gbèmí mọ̀ avoid me ni? Don't avoid me intentionally ni. Gbèmí tèmi gbẹ́ lẹ́yìn. Ó wá fẹ́ fi yíyan fẹ́ fi gé mi jẹ. Tó dẹ̀ mọ́ tó ṣe lọ on the street. I swear. Ó máa blame ara ẹ̀. Olórí mi lè jẹ́. Mi ò dẹ̀ lè fojú olórí gúngi láéláé. Lóòótọ́ ni Gbèmí fún mi ní owó ìpè ká fi gbẹ̀mí yín. Àmọ́ nítorí pé oore tẹ́ ti ṣe fún wa, ẹ̀rí ọkàn lè jẹ́ kí n ṣerú ẹ̀ láéláé. Ìtorí ẹ̀ gan-an ló jẹ́ kí n wá bẹ̀yìn wípé mo ti gbowó yẹn lọ́wọ́ in the first place. Báyọ̀, rírò ní tènìyàn, ṣíṣe ní Ọlọ́run ọba. Ẹ̀yin ti gbàgbé ni. Ẹ gbàgbé pé kàkà kí ọmọ olórí jìn sí kòtò, mọ̀nàmọ́ná á tan náà mọ́lẹ̀ fún. Bẹ́ẹ̀ ni, ìwọ àti Gbèmí. Ẹ wá ń tanra yín, ẹ rò pé mi lẹ́ ń tàn. Ẹ sọpọ̀ rẹ̀ ní mẹ́wàá ẹ fẹ́ra yín. Àbí? Lóòótọ́ èmi àti Gbèmí àti ń fẹ́ra wa lọ́jọ́ tó ti pẹ́. Ó máa ṣe o. Àmọ́ lọ́jọ́ tẹ́ ẹ sọ fún mi pé ẹ fẹ́ fẹ́, mo ṣàlàyé fún un. But to my surprise, ó jẹ́ kí n mọ̀ wípé opportunity lélẹ́yìí fún wa láti máa gba yín, láti máa gba àwọn owó tẹ́ ẹ jẹ wá ká máa gbà lọ́wọ́ yín. Ìyẹn lè ṣe kúkú wá dísà láti pa mí kẹlẹ̀ jókòó ti property. Èmi kọ́ ni mo fẹ́ pa yín o, Gbèmí gangan ló fẹ́ pa yín. Nígbà tó dẹ̀ sọ fún mi, mo kọ̀ jálẹ̀, mo ní mi ò lè lọ́wọ́ sí i. Àmọ́ ó jẹ́ kí n mọ̀ wípé tèmi ò bá ṣe, òun máa fẹ́ lòmíì lówó kó lọ ṣe. Allahu Akbar. Ìtorí ẹ̀ gan-an ni mo fi gbowó lọ́wọ́ ẹ̀ kó má bàa wá pa yín lẹ́yìn. Ẹ wo, owó tó fún mi gan-an, ẹ̀yin gangan fúnra yín lẹ fi owó ara yín sanwó ẹ̀mí yín. Anyway, ṣùgbọ́n àwọn àfáà ti jẹ́ kó yé mi pé ọ̀rọ̀ yìí fúnra ara ẹ̀ ló máa yanjú ara ẹ̀. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ ti rí àpẹẹrẹ tó pọ̀ lóríṣiríṣi. So, àtiwọ̀ àti Gbèmí, mo fà yín lọ́lọ́. Ẹ̀yin ò dẹ̀rọ wípé ó yẹ kẹ́ ẹ ṣe nǹkan sí, bóyá kẹ́ ẹ lékún lé tàbí bóyá kẹ́ ẹ ṣètò àwọn kan pàdánù, nítorí ọmọ Gbèmí tí mo wò yẹn ọmọ yẹn burú o, ó lè ṣe jàǹbá fún yín o. Ihdina siratan mustaqim. Afinimọ̀nà lọ́lọ́wọ́n ọba, afimimọ̀nà. Gbogbo nǹkan kọ́ lówó. Gbogbo nǹkan kọ́ lówó. Ìfẹ́ tí ẹ máa fi ṣeré. Ẹni tó bá mọ ìwúrà, irú wọn máa lò mọ́ lọ́wọ́. Èkó ló lé sí yín, oró ejò lẹ mú dání. Níṣẹ́ ló ní kẹwàá jẹun. Àfikún tẹ ṣàṣe tẹ ṣó tán.
Daddy Farouk, ibo lẹ lọ tẹ́ di àdúrà ẹ̀ tó tó yìí. I mean, mo ẹ̀ṣẹ̀ sọ pé kí wá sọ fún pé oúnjẹ ti ready ni. No, mo wà okay. Mo kàn fẹ́ kí Farouk lọ lo some days lọ́dọ̀ àwọn ọmọ mi. Some days? Yep. Kí ló mean by pé some days? Ṣó ti rò tẹ́lẹ̀ ni? I mean, or bóyá o ẹ̀ṣẹ̀ decide nísìnyí, right? Thank you, Mario. Later. Okay. Right. Ní sùúrù. Come on. Abdulkhalid, alárẹ̀ẹ́rìn mú mi ọ̀wọ́n. Mo mọ̀ wípé o ò ní fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́. Mo dẹ̀ mọ̀ wípé wàá ti kórìíra mi gan. Lóòótọ́ ni mi nífẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n mo fi ìfẹ́ dán ẹ wò ni. Subhanallah! Yes, sir. Báyọ̀. Ó dẹ̀ yege. Bí ìfẹ́ ẹ ṣe gba ìgbà gbogbo lọ́kàn mi nìyẹn. She died 6 months ago. Aminat. Tí bá fẹ́ wá sílé ayé nígbà ìgbà. Tí bá padà wálé ayé yìí. Tí bá fẹ́ fẹ́yàwó. Òun ni mo gbàdúrà kí Ọlọ́run bá gbé pàdé mi. She was a very wonderful woman. Báyọ̀ rán mi wá sínú ilé ayé ẹ̀ ni. Ó ní pé kí wá gba owó kan tó wà lọ́wọ́ ẹ̀. I want the boy to wake up and see you as his mother. And I want you to be my wife. Ṣùgbọ́n bí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ọkọ mi ti yí padà. I love you so much and I love you truly. Tó bá máa fi máa ka lẹ́tà yìí. Bá ti wá ọkọ ṣe sọ̀rọ̀ ara mi. Ó dàbọ̀. Hello, Malik. Alaikum salam. Asutu o. Same one. Mo, ready. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo lára ẹ̀? Bẹ́ẹ̀ mà là ń bí ni o. Ẹ̀yin náà ṣàmọ̀ pé mo tètè jí kúrò nílé àárọ̀. Mo wà ní school bí wọ́n ṣe pè mí pé kí n sáré máa bọ̀ nílé nìyẹn pé àwọn ohun nǹkan tí Báyọ̀ lè ṣe. Ẹsẹ̀kẹsẹ̀ bí ṣe drop kan tí mò ń ṣe tí mò ń bọ̀ nílé nìyẹn. Ìgbà tí máa fi délé, condition tó ń bá wọn critical gan. Bí mo ṣe sáré rush wá sọ hospital nìyẹn. Doctor tètè attend sí wọn. Bọ̀ ṣé wọ́n mọ Báyọ̀ ni? Mo mọ Báyọ̀. Àǹtí Gbémi ṣàlàyé ọ̀rọ̀ Báyọ̀ fún mi. Àmọ́ mo fẹ́ sọ fún yín but àǹtí Gbémi ló bẹ̀ mí pé kí n má sọ nǹkan fún yín pé kí n bá wọn keep as a secret. Torí ẹ̀ ni mo ṣe sọ́mọ́ kí mo kí n fi nǹkan pamọ́ fún yín. Ṣé wá rántí ọjọ́ tó parọ́ fún yín pé àwọn onídòwò kan Báyọ̀ lọ kó yẹn fún? As a matter of fact, èmi gangan mo mọ̀ nípa sí yẹn because mo ti lọ dúró dè wọ́n kó tó di pé àwọn àti Báyọ̀ dé. Mo dẹ̀ take àwọn pictures kan lọ́jọ́ yẹn. Adébáyọ̀, mo fẹ́ kó understand pé kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí kò lópin. Òpin ti wá dé bá àjọṣepọ̀ tó wà láàrin mi àti Eléni. Gbà. Adébáyọ̀, láti èní ìlọ mi ò fẹ́ ever jẹ́ kí èmi àti ẹ ká ever rìnà pàdé mọ́. I don't want you to ever cross my path again. Marin títí ẹ, tí mi náà marin títí mi. Gbémisọ́lá, èmi náà ti ń retí ọjọ́ ìní nítorí pé mo mọ̀ pé ó máa padà ṣẹlẹ̀.
bọ́n fẹ́ kó rántí kinní kan èmi àti ẹ á fìjà bẹ̀rẹ̀ mi ì dẹ̀ fẹ́ ká fìjà parí ẹ̀ ó fẹ́ tọrọ kankan lọ́wọ́ ẹ̀ fún the last time tèmi àti ẹjọ́ máa nírú time báyìí together ó fẹ́ kó kiss me á jẹ́ nǹkan tí màá lè máa rántí tó bá di lọ́jọ́ ọ̀la the last time tèmi àti ẹ ríra o á kiss ara wa. Adebayo, ìwọ gan mọ̀ pé kò ní lè possible. You know I'm a married woman. Fẹ́ kí n kọ́. Ìyẹn gan kò ṣeé ṣe. Ilé ọkàn ni mo wà. You know what? The only thing I can do is to give you a hug. A hug? Hug no budget. Malik, òun mú nǹkan bẹ́ẹ̀ fi pamọ́ fún mi. Ẹ má bínú sá, ẹ má bínú tó Ọlọ́run sá. No, má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bó ṣe fi pamọ́ yẹn ó dangerous now. Ẹ má bínú sá. Mo kò dáa, ó dangerous gan. Tí o bá ṣe pé èmi fúnra mi fi ọ̀rọ̀ lọ àwọn àgbà, I mean, tí bá ti react tí mo overreact ńkọ́, tí mo cause damage tí ó wà repairable, èèyàn máa ń sọ orú ẹ̀ fún yàn ni. I mean, Doctor ti attend wọ́n ní pé ara wọn ọmọ tó wà okay. Masha Allah bí kúndúrà tó láì kò sí nǹkan tó máa ṣe. Kò sí nǹkan tó máa ṣe. Rasaki. Mo ń bá o. Ó gbà kó mú fún wọn tó bá ti dé ṣùgbọ́n. Oúnjẹ mi wá ń kọ́. Oúnjẹ lórí burúkú wo ló ń béèrè. Dúró náà ò ṣe ní ọpọlọ báyìí. Ó ṣe ní nǹkan tó ń rò báyìí. Ṣó fẹ́ sọ fún mi pé o mọ̀ pé ara ìyàwó ọ̀gá ọ̀yà ìwà fọ́kùngbé mo ṣì. Jọ má bínú o ara ìyàwó ìyá ní ìsìn àwa ní jẹun mọ́ jọ tíyàwó ọ̀gá bá wá kú ńkọ́ o kí ló máa ṣẹlẹ̀. Kò ní dá fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ òṣì tó sọ jáde lẹ́nu ẹ̀. Tíyàwó ọ̀gá bá kú ìwọ ni kò lọ pa ṣé o mọ̀ tán mọ́nàmọ́ná ebi nípa mọ́nàmọ́ná kú ebi ló máa pẹ́ kú àtẹnu. Mo ti mọ wọn ti mú ìwá síbí tó ṣe báyìí mo ní ìgbẹ́gẹ́ wà nú ẹ̀jẹ̀ ìwọ kí ní burúkú yìí ó fùfú bí ẹgbàá òwú máa wojú ẹ̀ olójú bójú ìṣàná. Baby, I'm sorry about everything. Don't. Mi ò rò pé ó lè dáríjì mi mọ́. Mi ò lè rò pé ó lè fojú fún ogun àṣìṣe mi. Look, that's okay, darling. That's okay. Look, from the depth of my heart, mo ti dáríjì ẹ́, okay? Yeah, ṣorí Báyọ̀ lè gbẹ̀dá, òun ló dá gbogbo eléyìí sílẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àṣírí ẹ̀ ti tú sọ́wọ́ àwọn ọlọ́pàá. I mean, irú wọn máa ń gba ilé ẹjọ́ máa ń gbà dẹ́wọ̀n ni láti lọ learn lesson wọn. They will learn in a very hard way, okay? It's alright. Ṣé ọkọ mi? That's alright, darling. But sweetie, ìgbà tuntun ti dé báyìí o. Omi tuntun ti rú, ẹja tuntun ti wọnú ẹ̀, right? O ti rí pé Ọlọ́run kó èmi àti ẹ̀ pọ̀ ni. So má jẹ́ ká fún anybody láyè láti come in between us, right? Tí ògiri ò bá lanu, aláǹgbá ò lè wọbẹ̀ o. I love you. I love you more. That's alright, darling. That's okay, baby. That's okay. That's alright. That's alright. Ọ̀rọ̀ ìjò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfìgbà tẹ́ ṣàṣe tẹ́ ṣùtàn. Ẹkùn ló lẹ́sìn yín ọ̀rọ̀ ìjò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfìgbà tẹ́ ṣàṣe tẹ́ ṣùtàn. Gbogbo nǹkan kọ́ lówó, gbogbo nǹkan kọ́ lówó, ìfẹ́ tí ẹ máa fi ṣeré ẹni tó bá mọ yìí wúrà irú wọn máa lò mọ́ lọ́wọ́. Ẹkùn ló lẹ́sìn yín ọ̀rọ̀ ìjò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfìgbà tẹ́ ṣàṣe tẹ́ ṣùtàn. Ẹkùn ló lẹ́sìn yín ọ̀rọ̀ ìjò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfìgbà tẹ́ ṣàṣe tẹ́ ṣùtàn.
ló bá káwọ́ lérí òkété dẹ́gbà látẹ̀ ló bá káwọ́ lérí kọ̀rọ̀ kéku má jẹ ṣèṣe àfi ṣàwádànù ni ẹ bá mọ̀ kẹ́ má ṣe kà ó ìran bá lọ lógún ọdún ọjọ́ kan ló títọ́ á bá. ẹkùn ló lé sí yín oró ejò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfipá tẹ ṣàṣe tẹ̀sọ̀ tán. ẹkùn ló lé sí yín oró ejò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfipá tẹ ṣàṣe tẹ̀sọ̀ tán. oró ejò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfipá tẹ ṣàṣe tẹ̀sọ̀ tán. ẹkùn ló lé sí yín oró ejò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfipá tẹ ṣàṣe tẹ̀sọ̀ tán. gbogbo nǹkan kọ́ lówó gbogbo nǹkan kọ́ lówó ìfẹ́ tí ẹ máa fi ṣeré ẹni tó bá mọ yìí wúrà irú wọn máa lò mọ́ lọ́wọ́. ẹkùn ló lé sí yín oró ejò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfipá tẹ ṣàṣe tẹ̀sọ̀ tán. ẹkùn ló lé sí yín oró ejò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfipá tẹ ṣàṣe tẹ̀sọ̀ tán. òkété dẹ́gbà látẹ̀ ló bá káwọ́ lérí òkété dẹ́gbà látẹ̀ ló bá káwọ́ lérí kọ̀rọ̀ kéku má jẹ ṣèṣe àfi ṣàwádànù ni ẹ bá mọ̀ kẹ́ má ṣe kà ó ìran bá lọ lógún ọdún ọjọ́ kan ló títọ́ á bá. ẹkùn ló lé sí yín oró ejò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfipá tẹ ṣàṣe tẹ̀sọ̀ tán. ẹkùn ló lé sí yín oró ejò lẹ mú dání níṣẹ́ ló ní kẹwàá jẹun àfipá tẹ ṣàṣe tẹ̀sọ̀ tán.